ògo ni fún orúkọ Elédùmarè. Àyè ọpẹ́ tún yọ o lórí Yusuf ọmọ Àìná tó ń ṣọjọ́ ìbí. Àyè ọpẹ́ tún yọ lórí baba Rílíwáànù. Àyè ọpẹ́ tún yọ ìwọ ńlẹ ní àbátà fira tùpà tó wá dẹni àjítọ́nà òfáráyé. Àyè ọpẹ́ tún yọ àní bí a bá ń bẹ láyé ìṣe ò mà tán rárá. Ẹni tó bá ti kú nìkan ni ò lè mọ ohun tára ayé ń ṣe. Yusuf ọmọ Àìná, mo tún kí ọ lẹ́ẹ̀kan sí i. Congratulations fún tayẹ ọjọ́ ìbí. Kórí jẹ́ òpẹ́ láyé, wọn ò ní fi ọ́ ṣàwátì. Bí o bá wá dágbádá ńlá bíi ti lọ́balọ́ba, ó tó tún ju tító lọ. Bí o bá wá wẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ bíi ti lóyè kò tí ì pọ̀jù rárá. Ojú tó bá ti ríbi tí ò fọ́ tó bá wá ń ríre, ó yẹ ká bá rú wọn jíjó ọpẹ́ ni. Gbogbo ẹbí Àìná pátá, gbogbo ọmọ Ìgbẹ́sà nílé Ìpodò, ẹ jẹ́ ká panupọ̀ ká ṣàdúrà fún Yusuf. Òní ló ń ṣọjọ́ ìbí 23rd of May. Ká fi lé Elédùmarè lọ́wọ́, ká má ṣe rógun gbàmígbàmí. Ọmọ ọlọ́jọ́ ìbí, kíra rẹ, congratulate yourself. Òjò ti ń pagúnbọ̀ ọjọ́ pẹ́, àní ká wo ibi tí a ti bẹ̀rẹ̀, ká sì tún wo ibi tí a bá dé. Àmọ́ ó dá mi lójú o, ibi gíga òun lè Elédùmarè ọba ń mú wa lọ. Màmá Rílíwáànù, aya ọ̀rẹ́ mi pàtàkì, ọmọ Ẹ̀gbá Mọ́líṣàbí, ọmọ ta gbòǹgbò àkàlà, bá mi tọ́jú ọ̀rẹ́ mi gidigidi. Ọmọ ọlọ́jọ́ ìbí, níjọ́ tẹ́bi bá ń palẹ̀ ò ní sí ńlé, níjọ́ tẹ́bi bá ń pànà ò ní rìnà, ò ní ṣì jẹ́ ò ní ṣì mu, ìrìnsí rẹ kò ní bọ́mọ aráyé nínú. Lágbára lọ́wọ́ Olúwa o kò ní ṣìwà hùn. A kì í wá bá ní rìn ká má mọ́lé ẹni. Ìwọ lọmọ wọn nígbẹ̀sà màlé, ọmọ abágúnjẹbọ má bàa rọrùn. Ọmọ bá òrígùn a ò gbọdọ̀ ṣẹbọ, bá òrákàlà a ò gbọdọ̀ ṣòro, bá àríwọléwọ̀de a ò gbọdọ̀ ṣáwọ́ pa. Ìwọ lọmọ Ògùn bílẹ̀ Ìpodò, ọmọ asẹ́yìn arọ̀jọ́, ọmọ asẹ́ tí ń momi kíkan, ọmọ ọgbàrá òjò tí lálẹ́ ìsẹ́yìn ń já, ọmọ abẹ́dímọkọ, ọmọ akìbọn ìjàgbétì. A kì í ṣe mọ̀ wá lè béèrè wípé ta ló kọrin ewì sétí ẹ̀yin. Èmi ni Délé lórúkọ tèmi ń jẹ́, Báńkọ́lé lórúkọ bàbá tó bí mi lọ́mọ. Èmi ńlá rẹ̀ akéwì ilẹ̀ Ìgbẹ́sà gẹ́gẹ́ bí ọba abòmí.